الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وعلى من تبع هداه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. dúpẹ́ fún Ọlọ́run Ọba, bẹ́ẹ̀ náà sì ni àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Alhamdulillah, gẹ́gẹ́ bí prógrámù wa ti fiqh ọ̀sẹ̀ọ̀sẹ̀, a ṣe àdéhùn wípé bi'idhnillah a máa kàn síra wa pẹ̀lú àwọn ẹ̀kọ́ nípa ẹ̀sìn. Bó ni kí là ń pè ní Shari'atul Islamiyya, kí là ń pè ní Ash-Shari'atu Al-Islamiyya, kí ni àwọn ìdájọ́ yẹn, kí ni àwọn Ahkamu At-Tafsiliyya níbi bẹ̀. Tó já sí pé Al-Ahkamu At-Tafsiliyya á ní àgbọ́yé rẹ̀ bó tilẹ̀ wù kó mọ, tí ń ṣe ìmọ̀ nípa fiqh. Kọ́lọ́run Ọba kó ṣe ní rọrùn fún gbogbo wa. Nǹkan tó dáa púpọ̀ ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣàdúrà rẹ̀ fún sàhábà: Allahumma faqqihhu fid-din wa 'allimhu ta'wila. So nǹkan tó yẹ ká lójú, ká ní rọ́gbà, ká ní ojú kòkòrò sí, tá máa wà ní. Náà alhamdulillah, tírà tí a sọ pé a máa lò, tí à ń lò, àwọn ni Ad-Durusul Muhimma li'ammatil Ummah tí Sheikh bin Baz, Abdulaziz bin Abdullah bin Baz tí wọ́n kọ rahimahullah. Naam, a ti bẹ̀rẹ̀ ad-darsul awwal, èyí tí a ṣàlàyé fúnra wa. Tírà yìí kì í kàn sí pé wọ́n gbé wá lásán fún wa. Ó fẹ́ jọ ká sọ pé syllabus, curriculum tó yẹ kí school kọ̀ọ̀kan máa ní, as in madrasa kọ̀ọ̀kan, lórí pé bó ni tarbiyatul awlad, tarbiyatul asghar al-muslimin, àbí tarbiyatul muslimin bi'ammatihim, so that a lè ní àgbọ́yé ẹ̀sìn bó ṣe yẹ ká ní. Kí ni nǹkan tí Islam ń sọ nípa nǹkan kọ̀ọ̀kan, a lè gbọ́ yé. Kọ́lọ́run Ọba kó ṣe ní rọrùn. Èyí tá máa sọ bẹ́ẹ̀ pé èyí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fọwọ́ sí ni. Èyí tá máa gbọ́ yé, kó jẹ́ pé nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń fẹ́, wọn ni tí ká lè máa gbọ́ yé ní prógrámù wa. So ètò yìí, ká má gbàgbé, Madrasatun Nur li tahfidh al-Qur'an wa ad-dirasat al-arabiyya wal-islamiyya, àwọn gbé kalẹ̀. Madrasa tó já sí pé online rẹ̀ ń bẹ, physical rẹ̀ náà ń bẹ, inshallah bi qudratillah. Pé physical wọn kì í tí ì rí bí jókòó dáadáa, a sì ń bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí Ọlọ́run Ọba kó rán aláàánú sí wọn, látara pé irú nǹkan báwọn pẹ̀lú agenda wọn ó lè fi rí bí jókòó dáadáa, sì lè jẹ́ nǹkan tí ó máa jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ọmọ lágbègbè tí wọ́n wà àti àwọn mùsùlùmí lápapọ̀. Now, but tí online ohun tí ń lọ dáadáa, kí Ọlọ́run Ọba kí ó má pa, tó sì jẹ́ kó tún máa dúró sí, kó má já sí pé yóò jẹ́ manba'ul ilmi ni wọ́n pè, kó má jẹ́ manba'u sharr. Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀, àwọn manba'u jahl, Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Manba'ul ilm, manba'u nashr ad-din al-islami ni Ọlọ́run jẹ́ kí ó jẹ́. Now, níbi ad-darsul awwal, níbi tírà yẹn, a ti fi yéra wa nǹkan tí wọ́n pè ní nǹkan tí Sheikh kọ kalẹ̀ fún wa, látàrí bó la ṣe ń rí ọmọ, tá ń training ohun ahọ́n ọmọ láti gbé kó ba lè máa ka Qur'an. Tí ò ní dá sí pé àti kékeré tọ́mọ ti gbé náà ni ó ti gbé alhamdulillah, tí ó sì máa kà á lọ́wọ́ tí ó fi dàgbà. Ìwọ̀n a máa ṣe reference gbà wọ́n ṣe kọ́ wa nìyẹn. Nǹkan tó
bó ni wọ́n ṣe dé ní ìsúná pé kò correct mọ́ àmọ́ tọ́mọ bá ti ń kà tá à ń kọ́ bó ṣe yẹ ká kọ́ ahọ́n wọn máa yí padà yóò di lisanun layyinun lil-lughati al-arabiyya lil-huruf al-arabiyya. Àmọ́ lónìí níbi èyíùn Sheikh sọ fún wa àwọn qisaru suwar al-Qur'an pé wọ́n pín Qur'an sí bíi mẹ́ta ní wọ́n sì gùn sí láti Qaf lọ Nas. Àwọn mufassal nínú mufassal yẹn àwọn